abala àgbéyẹ̀wò ọ̀rọ̀ ńlá wà lórí ètò ìsinmi aláyọ̀ ọjọ́ tòní láti iléeṣẹ́ rédíò kwara Midland FM 99.0 àpáta Yakuba nílùú Ìlọrin. Kí ni a fẹ́ gbéyẹ̀wò lóòjọ́ tòní? Òun náà ni tí Yorùbá máa ń sọ pé ohun tó yẹ ni in ló yẹ ní okùn ọrùn ò yẹdìyẹ o. Àmọ́ àwa láǹfààní àti jẹ́ ká mọ̀ pé ohun tó yẹ ni ló yẹ ní okùn ọrùn ò yẹdìyẹ, àmọ́ ó yẹdìyẹ o. Ẹni tí ó fa okùn ọ̀hún lọ́wọ́ ìgan láṣìwèrè ènìyàn, àmọ́ ó tọ́ ẹ̀ tí wọ́n á yẹ ni hùn ìta ilé bàbá ẹni tá a so mọ́ ẹni ò yẹ o. Àwọn tí wọ́n ń gbénú ilé ọ̀hún gan náà kò tún yẹ wọ́n, torí Yorùbá ní bí ará ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò sùn hàn lọ́sàn-án gangan, tá a bá ba wí hẹ̀rẹ̀ húrú ọ̀nà fún irú ẹni bẹ́ẹ̀ kò ní já sùn lọ́gànjọ́ òru. Ló fi jẹ́ pé bí ẹni bá ń ṣe rere ká máa yìn, ẹni tí ò bá ṣe tó dáa ká máa dá lẹ́kùn. Ohun tó yẹni ló yẹni, okùn ọrùn yẹdìyẹ o, àmọ́ ó tún wá yẹdìyẹ tí ó fà á lọ́wọ́ ńlá ṣìwèrè ẹ̀dá, àmọ́ ó tún wá yẹni hùn ìta ilé bàbá ẹni tá a so mọ́ ẹni ò yẹ. Àwọn tí ń gbénú ilé ọ̀hún gan náà àbùkù ń ló jẹ́ fún wọn o. Mò ń bọ̀. Ẹ jẹ́ mọ̀ pé ọjọ́ táláyé ti dáyé ibi àpọ́nlé ìlà bá àgbàlagbà, ibi ire ìlà bọ́mọlúàbí. Ìrínisí ni Yorùbá pè ní ìṣenilọ́jọ̀, bá a bá ṣe rìn báyìí ìlà kò ní. Ẹ tó sọ àgbàdo mọ́dì ló sọra rẹ̀ láláwàdà ẹdìyẹ. Ibi táyé bá ti bá ọ èyí ni wọ́n fi ń pè ọ́ lóko. Irú ibi tán bá ti bá ọ tó bá ti ń jayé èyí ni wọ́n fi tọ́ka rẹ̀. Ìlà ṣe ni pé ohun tó yẹ ni in ló yẹ ni, okùn ọrùn ò yẹdìyẹ o, àmọ́ ó tún wá yẹdìyẹ tí ó fà á lọ́wọ́ tokuntokun ńlá ṣìwèrè ẹ̀dá, àmọ́ ó tẹ̀ tún wá yẹ ni o ìta ilé bàbá ẹni tí wọ́n sọ ẹdìyẹ wọn tokuntokun ìní ò yẹ. Àwọn tí ń bẹ nírú inú ilé ọ̀hún pátápátá ńlá fi ọ̀rọ̀ kọ lọ́rùn. Ohun tó yẹ ni ló yẹ ni. Láti ọjọ́ táláyé ti dáyé, bá a bá rí àgbàlagbà sọ pé ẹni àpọ́nlé ní ẹja fi síbi tó yẹ. Bá a bá rọmọlúàbí ibi tó bá wà yín là á fi tọ́ka rẹ̀. Ibi tí ó ti mọ̀ rẹ̀ sọ pé ọmọlúàbí nìyí. Ibi tí ó jókòó sí ọmọlúàbí nìyí. Ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu rẹ̀ ọmọlúàbí là á fi pè é. La fi ní pé ìrínisí báyìí ìní ṣe ni lọ́jọ̀. Bó nígbà bá ti pé gbà rẹ̀ ńlá bá pé o. Ó bá ní àkàrà nígbà tóun ó kọta pé nù. Bá a bá ti rí ni là á júwe ẹni. Ibi táyé bá ti bá ọmọ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ni wọ́n fi tọ́ka rẹ̀. Irú aṣọ tó bá ń wọ̀ ni wọ́n mọ̀ fi júwe rẹ̀. Bó bá wọ àkísà wọ́n mọ̀ pé wọ́n bàbá alákìsà. Bó bá wọ aṣọ tí ò sunwọ̀n tí ò bu ìkún ni, irú ẹni tí ò níyì wọ́n mọ̀ pé ọ́. Irú ibi tó bá ń lọ bákan náà wọ́n fi pé ọ́. Bó bá yí pé gbogbo ìgbà wọ́n ń pàdé rẹ̀ nílé ọtí wọ́n ní bàbá ọlọ́tí ẹ̀ mọ̀ bí a ti ń pàdé rẹ̀. Àṣé ibi a bá ti pàdé èèyàn a lè fi tọ́ka rẹ̀. Ìmúra ẹni pàápàá, bẹ́ẹ̀ bá rí èèyàn míì tó múra ibi tí wọ́n ti gbẹ̀rẹ̀bẹ̀tẹ̀ tí ó ti jó kán pọ́n, ẹlòmíì ó kun ètè, kun ojú, kun imú, kun ikùn, kó gbogbo ara pátápátá látàrí ẹwà. Ibi tó bá ti ṣẹwà ni wọ́n mọ̀ ẹlòmíì ó rí àbí wèrè lẹ́ni ní ìmúra rẹ̀ nù. Àṣé ìmúra ẹni ó lè já tọ́ka èèyàn, wọ́n lè fi múra rẹ̀ kán fi tọ́ka rẹ̀. Ohun tó yẹ ni ló yẹ ni. Okùn ọrùn ò yẹ ẹdìyẹ o, àmọ́ ó tún yẹ ẹdìyẹ tí ó fà á ńlá ṣìwèrè ènìyàn. Ẹni tí ó fà á tá a pè láṣìwèrè gan ó tún yẹ gan ìta ilé bàbá ẹni tí wọ́n so mọ́. Ibẹ̀ ni wọ́n ti pè èèyàn láṣìwèrè o. Àwọn tí wọ́n wá ń gbénú ilé ọ̀hún náà à á pè wọ́n lóko tó bá yẹ á pè wọ́n. Ohun tó yẹ ni ló yẹ ni. Ẹ jẹ́ mọ̀ pé ọmọ ọba tí ń ṣagbe wọ́n pè lóko kò yẹ ẹnu. Ọmọ ọba ni tó yẹ kó jókòó ní ọba kó máa gba yìí kó máa gbẹ̀yẹ ká máa ṣe dànsákì sí àlè rọ́mọ ọba ká máa rí àmì dànsákì lára rẹ̀. Ọmọ bàbá àgbà, bàbá olówó, bàbá oníyì, ilẹ̀ fi máa gbọ́ tí ó máa ṣe ìdá ní ó pera rẹ̀ lẹ́rú. Nítorí pé bí ìdá bá tẹ̀lé bàbá débi tí bàbá ó ti gbádùn, bàbá jẹun tán, ìdá náà jẹun tán, bàbá á mọ̀ pé ìdá lọ́mọ ara rẹ̀, àmọ́ ìdá o yóò padà lọ tẹ ìpìnpín iṣu jẹ ni. Bó bá wá tẹ ìpìnpín iṣu jẹ tán á padà pè ní ìdáni, á padà pè lẹ́rú.
ìní Yorùbá ṣe ni pé ìdá ni ó pera rẹ̀ lẹ́rú, èèyàn kan kọ́ ni ó pè ọ́ bẹ́ẹ̀. Ìmúra rẹ ni ó tọ́ka orúkọ tá a mọ̀ pé ọ́, irú ibi tó ń lọ ni ó tọ́ka irú ibi tí a mọ̀ pé ọ́. Bẹ́ẹ̀ sì ni irú àwọn ọ̀rọ̀ tí bá ń jáde lẹ́nu rẹ ni ó tọ́ka ní tá a mọ̀ pé ọ́. Bẹ́ẹ̀ bá rí ọlọ́gbọ́n tí bá ń fọ èdè aṣiwèrè lẹ́nu, ní tí wọ́n mọ̀ fi pè ọ́ nù, a jẹ́ pé wọ́n ti bá ìmí erin nídìí àgùntàn nù. Ìtì bí tán ti bá òun, ìní wọ́n mọ̀ fi pè ọ́ lórúkọ. Ọmọ bàbá ìjòyè tí ń jà láàrin ìjà, ìgbà tí wọ́n bá tọ́ka ni wọ́n ní ọmọ bàbá lágbájá kọ́ yìí ni wọ́n lóhun ní bàbá rẹ̀ sì ṣe báwọn o. Kò yẹ nù, àmọ́ ó yẹ kó yẹ o, àmọ́ kò padà yẹ torí pé ọmọ bàbá àgbà tó yẹ ká máa ṣe kára ó le sí ni wọ́n fa jàǹbá, ní fa wàhálà, ní fa làásìgbò láàrin ìjà, gbogbo ayé ó tọ́ka àbùkù sí. In tó yẹ ni ló yẹ ni o, okùn ọrùn ò yẹ ẹdìyẹ, ó yẹ ẹdìyẹ o, ẹni tó fà á lọ́wọ́ ni ò yẹ, àmọ́ ó tún yẹ ni òun pàápàá ìta ilé bàbá ẹni tí wọ́n so mọ́ ni ò yẹ o. Lèmi ṣe ni pé in tó bá dáa tí wọ́n fi júwe wa ló kọ rere, in ló yẹ ká máa ṣe o. Àlùfáà tàbí oníwàásù tàbí òjíṣẹ́ Olódùmarè tí ń purọ́, tí ń jalè, tí ń ṣèké, tí ń dọ́kọ, ẹ jẹ́ mọ̀ pé tó yẹ ni ló yẹ ni okùn ọrùn ò yẹ ẹdìyẹ. Ó yẹ o, ẹni tó fà á lọ́wọ́ ni ò yẹ o. Kò sì yẹ ẹni tó yẹ pé wọ́n so mọ́ ìta ilé bàbá rẹ̀, àwọn tí ń gbénu ilé ọ̀hún náà tí wọ́n bá lè tọ́ka àbùkù ọ̀hún síta, kò yẹ wọ́n bákan náà. Baálé ilé tí mutí káàkiri ìgboro, ó mọ̀ fẹ́ aya sílẹ̀, o láwọn ọmọ nílé bákan náà tí wọ́n mọ̀ wọ̀ ọ́, àmọ́ ìwọ rèé nílé ọtí lágbájá, ìwọ rèé nílé ọtí tàmẹ̀dù, ìwọ nìkan ẹ̀ náà sì ni. O bá sì débẹ̀ ò ní dákẹ́ o, onífúnra ìrà ìláyé ń pè ọ́, o sì fi ìgbà kan pa ìfún ọ̀ mọ́, ariwo ní hèè bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe. Bó o bá lówó lọ́wọ́ díẹ̀, ilé ọtí yá, bó o rí pọ́ùn díẹ̀ ìyá lọ́wọ́ tàmẹ̀dù, bó bá ti rí aago wèrè kan tó rí so mọ́ lọ́wọ́, ó di ilé ọtí nù, ìwọ nìkan sì ni. Ohun tó yẹ ni ló yẹ ni o, okùn ọrùn ò yẹ ẹdìyẹ o, àmọ́ ó tún wá yẹ ẹdìyẹ, ẹni tí ó so mọ́wọ́, ẹni tí ó so lọ́wọ́ tí ó fi fa ẹdìyẹ ni ò yẹ, ó sì wá yẹ òun náà o. Ìta ilé bàbá ẹni tí wọ́n so mọ́ ó ní ò mọ̀ yẹ. In tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń rò pé ó yẹ òun, fúnra ara rẹ̀ gbé yẹ̀wò. Ìwọ olóṣèlú tá ti dágbádáwọ̀ lọ́rùn, a ti ń fún ọ lówó, o ti ń rówó gbà, o ti ń jayé, o ti ń gbádùn, àmọ́ wá ṣe bí ipa ayé ti tán síbẹ̀ o. Ayé ò tán síbẹ̀ o, ó kù síwájú báyìí nìbọn ró. In tá a fi kọ́ Ọlọ́run a fi tọ́ ọ lẹ́nu wò ni, a fi ọ́ ṣe èèyàn pàtàkì, àfowó díẹ̀ dán ọ wò, o wá lè jó lóòótọ́ ń di ohun kékeré, o wá tún retí kan fi ohun ńlá kan fi dán ọ wò. Kò mọ̀ ṣeé ṣe, ó mọ̀ pé tó yẹ ni ló yẹ ni. A ṣe bí èèyàn re ni ọ́ ni, àṣọ ò tiẹ̀ sun ọ̀ léèyàn. A ṣe bí èèyàn àtàtà ni ọ́ ni, àṣọ òyì ṣe èèyàn àtàtà. Ọ̀rọ̀ ti wá débi ológun gbé ń sá, iná ti jó dórí kókó, ó kù wá, ó kù ìwọ, ó kù Ọlọ́run ọba, nítorí pé kò sí tí èèyàn gbìn tí ò ní padà ká. In tó yẹ ni ló yẹ ni, okùn ọrùn ò yẹ ẹdìyẹ o, àmọ́ ó yẹ ẹdìyẹ, ẹni tí ó fokùn fa ẹdìyẹ lọ́rùn ni ò yẹ. Kò sì yẹ ẹni tí wọ́n so mọ́ ìta ilé bàbá rẹ̀, àwọn tí ń gbénu ilé ọ̀hún kò yẹ wọ́n bákan náà. Ohun tá a ṣe lónìí ìtàn ni ó dà ó bá yà, ohun tí a ṣe tá ò lè ṣe lójúmọmọ àbùkù ni. Ẹni ẹ̀jẹ̀ ń ṣe, n ò fẹ́ káwọn èèyàn orí mi, òru ni mo ṣe. Yorùbá ní ọpọlọ, Yorùbá ní àṣẹ òru báyìí, ó là ń ṣèkà, ojúmọmọ là ń ṣe tó yẹ ni. Bó tẹ̀ jẹ́ pé lóde tòní àkàìmọye ìkà táwọn èèyàn ń ṣe lọ́sàn-án gangan, agbóruṣèkà láti ń gbọ́, àmọ́ láyé òde tòní ọ̀sán gangan kùtùkùtù òwúrọ̀ ni làwọn èèyàn gbé ń ṣèkà. Ẹni ìbá rí mi kò sí tó kàn mí, ohun tó yẹ ni ló yẹ ni, okùn ọrùn ò yẹ ẹdìyẹ, ó wá yẹ ẹdìyẹ o, ìwọ tí ó fà á lọ́wọ́ ni ò yẹ, ìwọ tí ó fà á lọ́wọ́ kò yẹ ọ́. Bó o bá wá ṣe tán lójúmọmọ tàbí tó ṣe ìkà lọ́gànjọ́ òru yìí, Bíbélì gan máa wí fún wa pé ọmọ ènìyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ ọwọ́ wọn. Àṣé òru yìí ló fẹ́ láti mọ̀ gbé ṣèkà, ó bá wá ṣe tán ó ṣe bí ipò yẹ ọ́, kò sí tá a ṣe ní òru gànjọ́ tí ò ní yọ ní kùtùkùtù òwúrọ̀. Ẹ̀gbọ́n táwọn Yorùbá sọ ni, wọ́n ní alákìísà tí ń jó lóru, bó pẹ́ ilẹ̀ á mọ́ lóòrọ̀ ọ̀la. In tó dé mọ́lẹ̀ yóò padà yọ sáráyé porongodo, òkú tó sìn ẹsẹ̀ rẹ̀ ó yọ. Ohun tó yẹ ni ló yẹ ni, okùn ọrùn ò yẹ ẹdìyẹ, àmọ́ ó yẹ ẹdìyẹ o, ìwọ tí ó fà á gan ni ò yẹ.
ìta ilé bàbá ẹni tí wọ́n wàá sọ ẹdìyẹ wọn mọ́ tokùntokùn kò yẹ wọ́n bẹ̀. àìmọ̀kànmọ̀kàn ní mú ní fagídí hùwà bì ìwọ tó ń ṣe kán wá mú mi tán bá ti lè tó mi mú wò ó kò yẹ ọ́ ohun tó yẹ ni ló yẹ ni bí wọn ò tiẹ̀ mú ọ bí ò bá sẹ́ni tó tó ọ mú ọjọ́ ọ̀la ó sọ̀tùmọ̀ yín tó ń ṣe lónìí ìwọ nìkan ládùúgbò yín ẹgbẹ̀jì olóògùn kà kò sẹ́ni tó lè mú ọ tòótọ́ àmọ́ kò yẹ ọ́ ó lè pa gbogbo èèyàn kò sẹ́ni tó lè fògùn pa àmọ́ kò yẹ ọ́ ìwọ nìkan ló lè ṣòfin kẹ́nikẹ́ni mọ́ lè yí padà bó sì ti wọ̀ ọ́ lòun yí ojú òfin ọ̀hún ó lè fòfin de ọmọ lágbájá ó lè fi de bàbá tàbẹ̀dù ó lè fi de gbogbo làkàṣègbè gbogbo ìlú pátá ní bẹ̀rù ìwọ nìkan nítorí pé ó lágbára ìyẹn ó lè ṣe bí pé ó lágbára lójú rẹ lónìí àmọ́ kò yẹ ọ́ ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn ò yẹ ẹdìyẹ ó yẹ ẹdìyẹ o àmọ́ ẹni tí ó fi okùn fa ẹdìyẹ òun ni ò yẹ kò sì yẹ ìta ilé bàbá yẹn tá a sọ ẹdìyẹ wọn àwọn tí ń bẹ ẹnu ilé ọ̀hún pàápàá àwọn náà ó jẹ́rìí ọ̀rọ̀ ó bá yà taná bí dáa kó wá dènà mi lóòótọ́ ni kò sẹ́ńtán bí dáa kò sẹ́ńtípà rẹ̀ ká ọ ìwọ yìí nìkan náà ni odò yan ìwọ nìkan ló lè gún ẹnikẹ́ni ìwọ nìkan ló lè múyàn ìwọ ló lè búyàn ìwọ ló lè ṣèkà fúnyàn tẹnikẹ́ni ò sì ní yẹwọ́ rẹ wò apá ọlọ́pàá gan ò ká ọ ìwọ náà lè lò bí jàǹdùkú ládùúgbò ẹ mọ́ ọ ṣe lọ ìgbàdo gbogbo kò sí ẹ̀dá kan tó nílé ayé tá a wà yóò padà dópin lọ́jọ́ kan ni kò sẹ́ni tó lè nà mí kò sẹ́ni tó lè mú mi ẹ̀ tán máa bí bàbá rẹ̀ dáa kó sọ̀rọ̀ nítòótọ́ ni kò sẹ́ni tó lè sọ̀rọ̀ àmọ́ kò yẹ ọ́ ó ń ṣe bíi pé òun ṣe òní òun tẹ̀lẹ̀ ṣùàṣùà lónìí ó lè ṣe bíi pé ó yẹ ọ́ àmọ́ kò yẹ ọ́ kì í ṣe gbogbo aṣọ tá a dá ní yẹ ni ẹ jẹ́ ń fi kinní kan yé wa lónìí ìwọ lè gbádéwé ìfọ̀rọ̀wérọ̀ mo fẹ́ ṣe o n ò forúkọ ẹnikẹ́ni ta yín bí mo wà yìí àmọ́ Yorùbá lè pè ọ́ ní gbádébọ̀ ó kàn gbádé wá ni wọ́n lè pè ọ́ láládé ó tiẹ̀ lè jẹ́ pé ìwọ ló ládé ọ̀hún àmọ́ ẹni tó dé adé sórí tádé yẹ òun ládé yẹmí gbogbo ẹni tí ń jáde yẹmí kọ́ ládé yẹmí adé yẹmí lẹ́ni tó dé adé tán tádé yẹ o lè mọ̀ hùwà kó o ṣe bí pé ó fagbára gbà á agbára yàtọ̀ sí àṣẹ ìwọ lè lágbára lóòótọ́ àmọ́ sọ́lọ́run fún ọ láṣẹ ni ẹni tó bá yẹ ló láṣẹ lọ́wọ́ ẹlòmíì ẹ rí i pé kì í tiẹ̀ sọ̀rọ̀ àwọn ayé ó sì mọ tẹríba fún ó yẹ ni òun ohun tó yẹ ni ló yẹ ni o okùn ọrùn yẹdìyẹ ó sì yẹdìyẹ ẹni tó fà á lọ́wọ́ ni ò yẹ àmọ́ wá yẹ ni òun náà bákan náà ìta ilé bàbá ẹni tí wọ́n ó so mọ́ òun ni ò yẹ o bẹ́ẹ̀ sì ni àwọn tí bá ń bẹnu rí ilé ọ̀hún tí wọ́n bá lè dá ẹni òun lẹ́kun kò yẹ àwọn náà lẹ́jọ́ tí wọ́n jẹ́ ẹ bá ń gbé ókè o. The desire and embrace